tejò Àjàó Àró àbígbẹ̀yìn Odùduwà mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé bòjílà ò ríbi sáré fóòrùn ẹ gbà mí bọ́lọ̀ ọba ṣe ṣe mí ni o mbẹ́yìn náà mọ̀ gbéṣẹ́ tá a rọ́kọ́lọ́kọ́ ń ṣe nínú oko àdánìkan ní yàbára jókòó ẹ̀bá ọ̀nà òwò àdámà ní kàdálé tọkọ ní yọkọ lẹ́nu bòjílà yóò ríbi sáré fóòrùn torí pé àyànmọ́ pínlẹ̀ mi àtẹ̀yìn ẹ fẹ́ràn mi mi náà sì fẹ́ràn yín ìdí ni pé láìsí tàgírí awo láìsí ẹ̀yin kò sí mi láìsí èmi ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ rẹpẹtẹ ní ọ̀wọ̀ àtàpínlẹ̀ ńlá fún yín ẹ wá rí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ gbà mí mọ́ra bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ tí mo sọ kọjá mo sọ̀rọ̀ kan ikú olóyè Àmùdá Ọlọ́run Òṣìbí tí wọ́n jẹ́ olóyè Aṣípa Ọ̀yọ́ nígbà ni mo ti ṣàlàyé wípé lọ́dún tí wọ́n pa olóyè Aṣípa Ọ̀yọ́ mò ń bẹ lọ́yọ̀ọ́ lọ́jọ́ tí wọ́n pa olóyè Aṣípa Ọ̀yọ́ mò ń bẹ lọ́yọ̀ọ́ nígbà mo ti sọ wípé lásìkò ìgbà náà màmá sísẹ́ ọmọ ẹ̀yìn ọkọ̀ táǹpẹ̀ ní kọ̀ǹdọ́tọ̀ ó kọ̀ ọ̀gá mi tí bá ń bẹ láyé kọ́ lọ́wọ́ bá jọ́ wà láyé wọ́n ti dàgbà díẹ̀ nọ́mbà náà o sódà bẹ́ẹ̀ ọkùnrin dúdú rọ̀gbọ̀dọ̀ ọ̀gá mi níkùn díẹ̀ báyìí wọ́n ti dàgbà wọ́n ní mọ́tò C20 kan gbà náà wọ́n kọ sódà bẹ́ẹ̀ sí níwájú sódà bẹ́ẹ̀ sí lẹ́yìn sódà bẹ́ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ méjèèjì tó gbogbo èèyàn tó bá ti mọ̀ rẹ sódà bẹ́ẹ̀ ọ̀gá mi ò kì í bínú kì í dẹ̀ sọ̀rọ̀ ọ̀gá tẹ̀yẹ fi tọrọ ọ̀gá ni lóòótọ́ iṣẹ́ àṣelà iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ fáwọn èèyàn kan ṣùgbọ́n àyàbá ni fẹ́mi ń gbà náà torí pé ọmọ kékeré ni mí ọmọ SS2 tí mo ti ń ṣiṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ yóò yọ wípé atẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ nígbésí ayé mi dúró lé lórí wọn á ní lọ́jọ́ burúkú èṣù máa lọ yìí a máa ná Ògbómọ̀ṣọ́ a máa ná odò ọba a máa ná jílétí odò ọba kí ló rúkọ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì máa ná síbàdàn Ògbómọ̀ṣọ́ ni last bus stop wa lọ́pọ̀ ọgbà Ọ̀yọ́ síbàdàn la máa ń ná jù Ọ̀yọ́ síbàdàn la máa ń ná jù èrò tá a bá kó láti Ìbàdàn ni ó fi hàn bóyá àdógbòmọ̀ṣọ́ àbá àdógbòmọ̀ṣọ́ tàbí tá a bá dé Ọ̀yọ́ padà èrò tá a bá bálẹ̀ ni ó fi hàn bóyá àtò ń mórí lọ́nà Ògbómọ̀ṣọ́ bàbá ti lérò Ògbómọ̀ṣọ́ bíi méjì mẹ́ta nu mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sẹ́gun bá táwọn ará Ọ̀yọ́ bá bọ́lẹ̀ tán tá a sì lérò bíi méjì mẹ́ta náà ní ibùdókọ̀ lówó dé mọ́rin à ń nà mọ́ Ògbómọ̀ṣọ́ láti Ògbómọ̀ṣọ́ ńgbà tá a bá dógbò ọba àkó tìmátì alélóòdù tìmátì àtàtà pẹ̀lú lápẹ̀rẹ̀ ríǹgì wa kán lójú ọ̀nà àdúró sójú ọ̀nà oríṣiríṣi nǹkan ní tí wọ́n ń pè lọ́mọkùnrin nù ẹ má jẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ tí mo wá sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe pa olóyè Aṣípa ìpè lọ́jọ́ ọjọ́ náà ẹnìkan kan dúdò yóò tẹ mọ̀ báwọn mẹ́ta ni wọ́n lọ ẹ mọ̀ pé kí lọ́jọ́ orí mi náà ń bá náà tí bá ṣe pé mo dọ́lọ̀ ọmọ tọ́lọ̀ ń kẹ́ díẹ̀ mo fi lè narrate story nǹkan tó ṣẹlẹ̀ ní 1992 ọdún mélòó 1992 sísìn yóò tún máa jẹ́ bí 33 years ago so kì í sọ ọdún kékeré now ètò yẹn ni mo wá ṣe nígbà mo ti sọ wípé Ọ̀yọ́ gẹ́gẹ́ kọ́ ló ní ibi tí Ọ̀yọ́ wà lónìí àgọ́ ló ní àgọ́ Ọ̀já ni wọ́n ń jẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé mo wá sọ nínú ẹ̀ pé mo gbọ́ fírífírí pé wọ́n tiẹ̀ ti ń jọba ń bẹ̀ pé mo tó gbọ́ fírífírí bí ẹni pé wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ fortunately enough bàbá wa tí wọ́n jẹ́ alágọ̀ ti àgọ́ Ọ̀já ni wọ́n gbọ́ ni wọ́n pè mí
àwọn ni wọ́n wá ṣàlàyé gan-an bí ṣe kú bọ́bẹ ṣe bẹ́ tó ìdí ni pé àwọn àti bàbá àmọ̀dá ọlọ́run òṣèbí ni wọ́n jọ wà papọ̀ níjọ́ tí wọ́n pa olóyè Àṣìpa. Bàbá yìí ló wá sọ fún mi pé àwọn tí wọ́n pa olóyè Àṣìpa báwọn mẹ́ta làwọn tẹ̀lé wọn lọ nǹkan méjì wọn làwọn fẹ́ ilẹ̀ táwọn ó ti máa sin màálù àwọn sì fẹ́ odò táwọn ó ti máa sin ẹja àwọn sì fẹ́ kó wà lójú kan náà. Bàbá wa sọ wípé odò tó wà níbi ìsàlẹ̀ oko àwọn kan ń kọ́ àwọn àti pé ó sì wà ń bẹ ilẹ̀ ẹbẹ̀ kọ́ ó sì wà ń bẹ káwọn mú wọn lọ tó bá tẹ́ wọn lọ́rùn ni wọ́n fi mú wọn lọ. Àwọn dẹ̀ padà dé láti wá jíṣẹ́ fún bàbá pé bó ti mú wọn lọ ìwọ́n ló ń bu àwọn o. Ìjọ tí wọ́n wà tẹ̀lé bàbá lọ wọ́n lọ bí ìkómọ. Níbi ìkómọ wọn ti kú ò tí wọ́n fi jọ lọ sí ibi odò ọ̀hún. Dídébẹ̀ táwọn ó débẹ̀ pẹ̀lú àwọn ẹ wá wo sí ayé o. Àwọn méjì tó lọ gbé bàbá àwọn náà wà bí ìkómọ wọ́n jọ jókòó ńbẹ̀ ni. Àwọn náà mówó wọ́n fún àwọn aláàfáà lówó wọ́n fi tọrọ. Bàbá àmọ̀dá ọlọ́run ṣe bí tó fowó sọ̀pọ́ọ̀tì wọ́n fi tọrọ àwọn náà tó bá wọn tọrọ. Pé táwọn fẹ́ ṣe yìí o kọ́lọ̀ ń jẹ́ ó ṣe é ṣe olókan bàbá àmọ̀dá ọlọ́run ò ṣe bí oko tí wọ́n ti fẹ́ sin màálù ilẹ̀ tí wọ́n ti fẹ́ sin màálù àtògbò ọjà táwọn nígbàgbọ́ pọ̀ mọ̀ yóò ráyè ṣiṣẹ́ ńbẹ̀ ni àwọn náà bá sọ pé ọlọ́run jù ó ṣe é ṣe láì mọ̀ pé láti dẹ́mi bàbá lè gbòdò mi wọ́n nígbà táwọn débẹ̀ táwọn méjì táwọn jọ lọ kò pẹ́ làwọn àsáwọn kan ti wà nínú igbó làwọn yẹn bá yọjú sí wọn bá ṣe á sọ kí wọ́n tó yìnbọn wọ́n wá yọ fọ́tò ẹni tó rán àwọn kí wọ́n pa bàbá pé fọ́tò rí o wọ́n láwọn rí gàdàgbà fọ́tò ẹni tó pa tó ní ká pa ọ́ lélẹ̀ wọn ti sanwó ẹ̀mí ẹ̀ o fọ́tò ẹni tó pa ọ́ lélẹ̀ tó bá ní tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lọ́ máa béèrè tẹ́ bá jọ dọ́rùn. àìgbẹ́nu ọlọ́kùnrin mu ògùn ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mọ́ta. Ẹjá gbọ́rọ̀ ládùnú bàbá wa Alhaji Ganiyu Ajíbóyè tí wọ́n jẹ́ ọlọ́jà ti àgọ́ ọ̀jà tuntun ti àgọ́ ọ̀jà ẹ̀ṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìtàn tá a gbọ́ láti ọ̀dọ̀ yín náà láàárọ̀ alágọ̀ ọ̀jà ló ń sọ̀rọ̀ ọba alágọ̀ ọ̀jà. Ẹ kú ojú mọ́ta. Ojú ò ní tì yín o. Àmín o. Ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run fi ta yín lọ́rẹ. Àmín. Mo dúpẹ́ pẹ̀lú ìgboyà tẹ́ ní láti lè sọ òdodo fún àwọn ọmọ ará ayé. Ọlọ́run ṣe. Pàápàá fún Ọ̀yọ́ state. Etí ń dá wàhálà alẹ́ náà ni pé ká má fẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀. Hello. Mo wà pẹ̀lú yín mo fẹ́ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ni. Ká má fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. Kí wọ́n ti tó dé ni ọ̀já ti jẹ baálẹ̀ àgọ́ ọ̀jà. Lẹ́yìn ikú rẹ̀ tó lọ sógun tí ogun pa àbúrò ẹ̀rù ẹlẹ́bùn náà tó take over òun náà tó jẹ baálẹ̀ àgọ́ ọ̀jà lórí ayélujá ní àti yí òye wa sásìpa. Kí náà ló sì dé ọ̀já tí ń dé adé tẹ́lẹ̀ ẹlẹ́bùn náà dé adé sẹ́sẹ́ fún tẹ́ńpẹ́ lájà aládìkún yìí òun ló bí ọláńsílé ló bí ọláńsílọ ló bí ọ̀já àtẹlẹ́bù àtàìlúmọ̀. Ayé òye wa kúrò ní baálẹ̀ àgọ́ ọ̀jà gẹ́gẹ́ bí ipò ọba ń gbà ní a bá sọ wá dàsípa o. Làlàbọ̀rùn bá dẹ̀ wo ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ olóyè Àkàlà gọ́fìnà ọmọ Ògbómọ̀ṣọ́. Òun ló síjú wọn bóyè tó síjú tirẹ̀ tá a fi jẹ́ alágọ̀ ọ̀jà jẹ tó ti bẹ́ẹ̀ náà tún sáré bí a lọ kóòtù. Orí kóòtù náà la wà nígbà ilé ẹjọ́ ti pé wọ́n lé à kó lórí àlífà babaláwa a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbàgbèsè yìí náà lọ ni wọ́n bá tún gbòòrí gọ́vùnà Ajímọ̀bí ní wọ́n bá ní kí n kúrò láàfin àgọ́ ọ̀jà wọ́n pè àjọ síbàdàn. Ṣùgbọ́n adúpẹ́ lọ kọmíṣánná ìgbà náà wọ́n wá ń bi Anthony General ìwé tí wọ́n fi ní kálágọ́ọ̀dù kúrò láàfin ìdá àti ẹnìkan wà lè kúrò kọ̀tọ́sẹ̀ méjì
ní promotion dé fún kọmíṣánná yẹn ń gbà Haúsá ni ṣùgbọ́n ní fáìsì rẹ̀ lẹ́pẹ́ ẹ gbọ́ ọmọkùnrin yẹn méjì kí wọ́n dà láàmú torí pé tí wọ́n ní kí àwọn ó ṣe ilé ẹjọ́ pàṣẹ bẹ́ẹ̀ pé kó kúrò láàfin ṣùgbọ́n nígbà tájímọ́bí dé wọ́n lọ́wọ́ láàbọ̀ wọ́n sì ní àkúrò láàfin àwọn òsì fẹ́jà àfẹ́rúgbòdìyàn torí ìlú babalá àti wá tá àtẹnu wọ́n lé ọmọ onílù ń tẹ̀ jẹ́jẹ́ àjòjì ń tẹ̀ gìrìgìrì wọ́n wá lọ bá ọmọ onílé pẹ̀tọ́ kí ló dé bí wọlé kejì ọ̀rẹ́ eyín níbi tí ó lè rìndò níbi tí ó lè tí nǹkan bá dàrú ní ìsàmọ́ níbi wọ́n lè sá lọ ńbọ̀lá alágọ̀dọ̀ sá lọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí gọ́fúnà ẹnjìníà Ṣèyí Mákindé yìí tó dé inú wa dùn gan ó dá mi padà sáàfin àgọ́ ọ̀jà orúkọ mi ni Alhaji Ganiyu Ajíbóyè Búsàrí ọba alágọ̀jọ́ fàgọ́ ọ̀jà lánàá ó yìí yẹn la wà tá à ń bá lọ lọ́lọ́ ń pè sọ yẹn lọ́lọ́ ní sọ lọ́ba aléyìí lọ́ba ẹ̀wọ̀n gbàtà láàfin ṣùgbọ́n gbọ́wọ́ bí a ti ń ṣe é lọ náà wọ́n ti rántí pé ẹ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ olóyè Sàmù ó sọ òdodo níwájú gọ́fúnà pé gbogbo àwọn pátákẹ́rì àlejò làwọn ṣùgbọ́n ẹni tó lè lù wà láàrin àwọn gbàtàǹbà gọ́fúnà ṣe pàdé ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni gọ́fúnà ti sọ pé alága ọ̀jà ọ̀rọ̀ ẹnu mi ló ń fẹ́ gbọ́njọ́ náà lọ́hùn-ún mo sì sọ̀rọ̀ fún un. tọ́ ní promotion ọlọ́bàdé nǹkan kan náà ní àfi àṣìpá tú àtúndúpẹ́ pé a sì ń sún wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. ṣùgbọ́n pẹ̀mí lọ́dọ̀ yín láàárọ̀ yìí torí mi ọ̀gbọ́n tẹ́lẹ̀ àárẹ̀ ni mo gbọ́ nǹkan tẹ́ sọ rẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ lẹ ṣe sọ̀hún ẹ bá lè bá ní bá Aláàfin tó ṣe sọ̀rọ̀ torí pé àwa náà lọ́wọ́ nípa àtijọba rẹ̀ wọ́n fi àwa náà sí èmi náà sì ń bẹnu ẹni ọ̀sán ìfún ó dùn mọ́ wà tọrọ méjì ni kọ́lọ́ ń dà lágbà kọ́lọ́ méjì olùkà ṣùgbọ́n ẹ bá ní fún ní ìsítí láti lè pe ìran wa láti lè já jókòó bí wọ́n bá ti fún alẹ́ tọ́ ọjà kí làá máa bá wọ̀dì mú sí kí làá máa bá wọn jà sí ìlú ti gbòòrò débi pé ó ti gba ọba méjì dáadáa yàtọ̀ fún gbogbo àwọn tí wọ́n ti àtúgbéga tán náà já aláhùrú orí aláhùrú mọ́kànlá ni wọ́n bá ní kún àgọ́ ọ̀dà yìí a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìlú ti extend dáadáa torí náà ọba tó fẹsẹ̀ jẹ ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá ní sọ fún àwọn èèyàn kí wọ́n bá ní kó pè wá kí wọ́n fẹ́ fi rògbòdìyàn ṣe tí wọ́n bá ti fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kẹ́yìn o tó tẹ̀lú wàhálà yìí ìlú tí ò sí yàn bẹ́ẹ̀ ń gbá inú gbó kìjikìji 1792 ní ẹ ti àgọ́ ọ̀jà 1830 lọ́yọ́ létí tí lára fẹ́ máa sọ lórí pé tàbí ṣùgbọ́n èyí sì wulẹ̀ lórí wa ẹni ọba kọ́ ti débi nǹkan náà lónìí kí wọ́n dákun wọ́n járí wíkẹ́ àwọn baba aláàtí wa kí wọ́n járí lò àwọn ọ̀pá àṣàṣepọ̀ àti wípé àjọ ní àníjọrẹ́ ṣùgbọ́n kí wọ́n dákun wọ́n fún alẹ́ tọ́ tí a ní mo dúpẹ́ lọ́wọ́ yín ni mo ní kí n sọ lé àwọn ọ̀rọ̀ tí ẹ sọ lọ ẹ sì mo dúpẹ́ o. ẹ lọ́rùn ṣe ẹjọ́ wa béèrè àwọn ìbéèrè bíi méjì. àkọ́kọ́ ni pé látìgbà tí Aṣípa Ọ̀yọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti lọ já Aṣípa míì. mo ní látìgbà tí Aṣípa Ọ̀yọ́ ti lọ jẹ́ Aṣípa míì. Aṣípa míì mọ́ a ti kọ̀ láti já sí bá a ti lọ ilé ẹjọ́ nítorí ẹ̀. ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ alágọ̀ ọ̀gá. pé ìdílé wa mẹ́tẹ̀ẹ̀ta alágọ̀ ọ̀gá ẹlẹ́bù àìlùmọ̀ àti pẹ̀jọ́ pé àìsàn ti jẹ́ òyà sí pamọ́ nínú ìran wa. àìlùmọ̀ pẹ́ẹ́pẹ́ àfẹ́mọ́. àìlùmọ̀ àwò. nítorí pé ìnagijẹ lọ́jẹ́ kò sí bàbá tó bí Aṣípa kò sí ìyá tó bí àfidánilọ́lá ni àwọn onílù ká nílùú babaláwa bóun ló ti wá lè jẹ́ pé ìyàn wà fòye dá wa lọ́lá lórí ẹ̀ láwa pé àti gbẹ́kẹ̀lé nǹkan jù. àwa ti kọ́ ọ́ ọlọ́wọ́ bá lè kọ́. kódà kí wàá lè tọ́ yín tẹ́. àfẹ́ yóò yà sí pamọ́ nù rẹ̀ tiwa àwọn òpin àti dẹ́síbò míì torí àjẹun lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nínú rẹ̀ tiwa ìdílé kejì kẹta wọ́n mọ̀ dàn wò. wọ́n mọ̀ dàn wò. ẹ̀sẹ̀ lórí ikú Ọlọ́run ṣe. bẹ́ẹ̀ni. èmi tí mo bá yín sọ̀rọ̀ yí alájà nígbà ìgbóyè èmi ni mo wà lódò tí ẹ fi bá bàbá Ọlọ́run sí jájọ́ wà bẹ́ẹ̀ ni èmi ni mo kó sódò lọ́dún náà lọ́hùn. ok wọ́n lẹ́nìkan bọ́ sódò ó wẹ̀ odò lọ. èmi alájà nígbà ìgbóyè Búsàrí ọba alágọ̀dà tòní èmi ni mo kó sódò
torí pé àjọ dúró tí wọ́n fi nàbọ́n sí àní ìgbà àdúgbò lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run pé mọ̀ yọ̀ ọ̀ràn wá kò tiẹ̀ rúgbìn yọ̀ ọ̀ràn wá. àjẹ́ pé ẹmọ bí ìtàn wọn ṣe bẹ̀rẹ̀ gangan ẹmọ bí ìtàn bí wọ́n ṣe mú bàbá ọlọ́run ṣe di débi odò. mo máa ń bẹ̀ mọ́ mọ́ ń pẹ́ nǹkan tí mo mọ̀ gbélégbé ní. ó wà ẹ bá mi sọ. òkìdá adúpẹ́ ní 1982 ní Ṣẹ́gun Odùlẹ́yẹ àti Fásẹ̀yìntàn ní wá bá bàbá wa àmì ọlọ́run òṣèbí nínú pálásì Àgọ́jà pé àwọn ń fẹ́ ilẹ̀ tó ṣe sin màálù àtòdò tó ṣe sin ẹ̀dá tí mo sì jọ wà lójú kan náà. Bàbá sì ránṣẹ́ pè mí pé èmi kí n wá o mo sì lọ ọ̀dọ̀ wọn torí pé oorun ní màálù mi wọ́n ń jàkadì gbogbo travelling tá a ní kóòtù tá a ní gbà pẹ̀lú Aláàfin oorun ní màálù mi wọ́n ń jàkadì. Ìgbà tí mo sì dé wọn tó àwọn ọmọ ọ̀rẹ́ àwọn tán rí wọ́n sọ pé àwọn fẹ́ odò tó ṣe sin ẹja àwọn sì ń fẹ́ ilẹ̀ tó ṣe sin màálù tó jẹ́ pé lójú kan náà gbogbo wọn wà báwọn. Bàbá wa ń sọ fún mi àmì ọlọ́run ò ṣe bàbá mi ń sọ fún mi pé tọ̀ ilẹ̀ tó wà lọ́dọ̀ yín jà wá yà àtòdò tó wà ń bẹ̀ bóòlù kò lọ́ wà ń bẹ̀. À ń pe odò yẹn ní odò onígbó odò yẹn wà ń bẹ̀ dì sí o tọ̀ à ń pe lódò onígbó bàbá wa ní èmi ń kọ́ kí n mú àwọn èèyàn yìí lọ bá bàbá wa Gbádàmọ́sí tọ́jú ọ̀fà ọlọ́run mọ́ gàjì nígbà bàbá yẹn lálága ilé kìíní kejì kẹta mo sì mú wọn lọ gbà mo mú ẹ lọ àjọ wá síbi odò àti Aláàjì Rẹ̀mí Tìjání tí wọn bẹ́ ládàá àjọ wá bẹ̀ ní gbàtà sì débẹ̀ tí wọn rí odò yìí dáa tọ́ a sì wá fún bàbá lábọ̀ nígbà tó yá bàbá Gbádàmọ́sí Oyèlákin yìí tó jẹ́ alága gbogbo mọ̀rọ́ ó wá ní súnú ọmọ nígbà tó ní súnú ọmọ ó wá sọ fún bàbá pé òun fẹ́ kó wá gbé òní lárugẹ ní Jàwáyà ìgbà tí bàbá sì lọ dá bàbá sì lọ ìgbà débẹ̀ kéèké Ṣẹ́gun mẹ́wàá Fásẹ̀yìntàn àti Ṣẹ́gun Odùlẹ́yẹ àwọn náà dé ètò bóò ni bá a ṣe kọrí sí odò onígbò yìí náà odò onígbò jẹ́ bíi 3 kìlómítà sí ojú Jàwáyà ìgbà tá a débẹ̀ àṣewọ́ ti lọ́ọ́ ní àwọn olórí burúkú dà sínú igbó ń bẹ̀. A wọlé sínú odò yẹn tán tá à ń fi kìíní yẹn hàn wọ́n pé tọ̀ odò yẹn tẹ́ pẹrẹsẹ nínú yàgbé bí hàn wọ́n akẹ́gbọ́ ansop tá a gbọ́ yìí bàbá gbéṣẹ̀ sí ọ̀nà ojú ọ̀nà tá a bá wà wọ́n ti gbàbẹ̀ máa lọ. Èmi náà gbẹ́sẹ̀ tẹ̀lé bàbá ńgbà wù wọ́n ti da kìíní bojú. Báyọ̀ dá bojú ó ti nàbọ́n sí a bẹ̀ẹ̀ ó yìnbọn ìbọn yìí ò rú. Èmi sì dúró pẹ̀lú àwọn méjèèjì ti bí n. By the time tí bàbá fẹ́ ṣe ọmọkùnrin ènìyàn pàfùkà ni. Ìgbà tó pàfùkà èyí tó gbébọn lọ́wọ́ Aláàjì Rẹ̀mí Tìjání àwọn ti họ wọn náà ti aláìsí ní ìṣe o. Àwọn ti họ sínú àṣẹ ti pàdé wọn ní ogbó wọn ti bẹ́ẹ̀ ládàá lé ọ̀nà mẹ́ta ó ti ṣubú lulẹ̀. Nírètí wípé wọ́n rò pé ó ti kú. Ṣùgbọ́n sójú mi ni wọ́n fi na fọ́tò ọwọ́ wẹ́ẹ̀tì sí bùbá àti bìláẹ̀tì ló dé sórí. Wọ́n á na fọ́tò sí bàbá ẹ tó ní káwọn ọ̀pọ̀ ní tó ọba dọ̀rùn tó ọba ní bàṣọ gbàlè mi tó wá kù tọ́ àṣì ìlùsù yẹn látẹ̀lé wá lọ́wọ́ kú sódò. Màá lọ gbẹ̀dìjà òdì kejì nínú igbó àwọn ń gbà táwọn ọmọ bó ṣe rí àwọn ò lè kó bẹ́ẹ̀. Gbàtí máa dé Jàwáyà èmi ni mo lọ rìpọ́ọ̀tù ní police station ní Dọ́bà area commander àgbà náà pé tọ́ ṣẹlẹ̀ ní o. Gbà mo sọ fún ẹ tán tó di pé àwọn èèyàn wa wọ́n ti wúrò pé nǹkan ti ṣẹlẹ̀ ní Jàwáyà bí ọlọ́mọ tá a lọ. Ní kúkúrú wọ́n sá àwọn ọlọ́pàá wọ́n ti rí ju fóònù gbogbo àwọn ọlọ́pàá ti pọ̀ bí wọ́n ṣe gba ìgboro nù. Gbàgbé ń ṣèyí ń lọ náà ni kọmíṣánná ọ̀gá ọlọ́pàá àgbà náà ló náà wá sóyè ọ̀pẹ̀tọ̀ òun fẹ́ kí ìyàwó bàbá wa Ọlọ́run sí. Pàtó sọ bẹ́ẹ̀ lọ́ba lọ nígbà tó dé
ẹnu géètì tiwa tí ó fi bọ́ sí ibi tí ó gbé yà wọnú ilé àsùpà àwọn ìlú dá padà. Ìgbà táwọn ìlú dá padà á tún padà wá sí Dọ́bà ní police area commander wa sọ Alhaji Ajíbóyè ẹ tẹ̀lé lọ Ògbódà kó n so ń bẹ́ẹ̀ báwo sì dé bẹ́ẹ̀ ó sọ̀kalẹ̀ ẹ̀yin èèyàn wa kọmíṣánná tó wá ó fẹ́ kíyàwó bàbá wa Ọlọ́run ò ṣe bí ẹjẹ́ àgbà wọn láàyè kí wọ́n lọ kí wọ́n sì kó nǹkan kù lọ́nà yàtọ̀ sí rántí ẹ dá sẹ́gbẹ́ kan lọ́tọ̀ ká ṣe bẹ́ẹ̀ àjọ wá sínú ààfin láti bá wọn wá kí hàn gbà wọn kí hàn tán èmi tún wọ́n tún gbé mi padà sí Dọ́bà tọ́lá àárọ̀ ọjọ́ kejì ní ẹ tó dé wálé àwọn ìlú sì fẹ́ rí mi tí wọ́n fi mọ̀ ìgbésẹ̀ tí mo gbé ṣùgbọ́n gbà mo dé mo sọ fún mi ẹ̀wà o ká a bá dá ogun lẹ̀ ẹni tí ó tún lọ sí ọ lọ sí ẹni tí ó máa sọ̀rọ̀ lórí tí ń ṣẹlẹ̀ yìí ibẹ̀ ní bàbá ẹ̀wà o ogun lè mú alẹ́ mọ́jà àjàgbé ká a bá ti jà lógun àní rójútu ẹni tó fàṣìfà ṣùgbọ́n ká a bá jà lógun àròjútu ẹni wọ́n sì gbà fún mi wọ́n jẹ́ rògbòdìyàn kí tẹ́ńsán yẹn lọ sókè náà gbàtà sí yún tán gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n wà ń wọlé yìí wá pátá láti Ìbàdàn ni láti Èkó ni láti Abẹ́òkúta ni láti sọ ẹ̀lẹ́bìn ní Abẹ́òkúta ní àyìn Ògbómọ̀ṣọ́ Òṣogbo sọ ẹ̀lẹ́bìn wà. Òṣogbo sọ ẹ̀lẹ́bìn ẹsẹ̀ mo dúpẹ́ sọ ẹ̀lẹ́bìn gbogbo ọ̀dọ̀ mi ni wọ́n ń gbà kọjá tí wọ́n bí mi léèrè ọ̀rọ̀ bó ṣe rí àwọn ọlọ́pàá fẹ́ máa kó àwọn èèyàn láti jáwéyà lọ gbogbo àrò ọkọ̀ mi ní kò sí ìtọ́jọ́ àní lọ́pọ̀ lọ́hùn sí bí torí pé mo na fọ́tò rẹ̀ mo ti wà ń bẹ̀ tí mo dúró tì hàn ó tó di pé mo lọ kó sódò ńgbà mo tó mọ̀ pé assassin ni wọ́n ìgbà àdúgbò tó ní gbẹ̀yìn apàdà rí àwọn èèyàn wọ̀nyí mú gbàtà sì rí ẹ̀ mú Ṣẹ́gun Olúlẹ́yẹ la mú kẹ́hìn lọ́dún karùn-ún agbókùn sí mútuárì ní àsín ọdún keje la tó sin òkú bàbá wa àmì Ọlọ́run sí tọ ìgbà tó sì rí báwọn àdúpẹ́ lọ́dọ̀ lọ ìgbà tá a rí ẹ̀ mú tá a jẹ́rìí pé fún conspiracy pẹ̀lẹ́ láàfin ọkọ̀ tí wọ́n gbé wá a lọ sábùdá ní corporate affairs lábùdá corporate affairs lábùdá a rí nọ́mbà kan rẹ́jísítà pẹ̀lú orúkọ rẹ̀ pẹ̀lú company yẹn ṣùgbọ́n nígbà tá a padà rí ẹmú fúnra wọn náà jẹ́wọ́ pé inú ọkọ̀ mẹ́fà tán rà ọ̀kan lọ́kọ̀ ICD tán rà láti bí èbó náà ti rà wá ó sọ pé wọ́n fáwọn ní 750,000 kó tó di pé iṣẹ́ lọ. wọ́n wá mú mi lọ sí Àjànkú nígbà tí àwọn ọlọ́pàá ti gbọ́kọ̀ lọ wọ́n wá tu ọkọ̀ ọ̀lẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ ọkọ̀ yẹn gbọ́dọ̀ lé ní 150 fẹ́ẹ̀kù láàrin mi kọ́ kí n máa rí inú ọgbà àwọn kí tí n bá lè rí ọkọ̀ tí wọ́n lò níjọ́ ńlá sí àní rí mo bá ń lọ gbà mo tọ́ lóòkèjì tí mo fẹ́ máa tọ̀ lọ báyìí bí mo ṣe rọ́kọ̀ nù bí mo ṣe fọ́ọ̀kan ọkọ̀ pé ọkọ̀ ọ̀hún ni inú àwọn ọlọ́pàá dùn wọ́n fún òkè pé yẹ iṣẹ́ àwọn èèyàn. lẹ́yìn ìgbà tá a ṣe tán kẹ́yìn ṣe identification parí mi tán tí a rí ọkọ̀ ìgbà tí wọ́n máa rọ́kọ̀ pẹ̀lú ìwé tá a padà rí àríkọ́kọ́ nínú ọkọ̀ mẹ́fà tọ́ra ọ̀kan lọ́kọ̀ tá a ti á tún fìdí òdòdó rẹ̀ múlẹ̀ pẹ̀lú fọ́tò tá a ti rí àtọ́kọ̀ ẹ̀. series of petition la tún kọ́ mọ́ àníwọ̀ lọ pa bàbá wa gbàtà wa mú sẹ́gun mọ́ tú àwọn fásitì kan tún ẹ̀ lẹ̀ wọ́n lé rí orí ìdí la mú àti ìmúgbòǹgbò díẹ̀ sókè látún àwa kọ petition sábàṣà ìyàtọ̀ tó wà ní Bódìjà yẹn òun lọ́ba ní sẹ́ǹdì ẹ̀ tí wọ́n pè lánàá ẹ̀ la fi rí ojútùú ẹ̀ gbàtà lójútùú ẹ̀ kan tí wọ́n tún dá ìwádìí padà ìgbà ń ta àwa tá a mú ojúlẹ̀yẹ fáwọn ọlọ́pàá ní torí pé asáǹdẹ̀dẹ̀ rẹ̀ kí Ọlọ́run sì fún àrí lẹ́yìn kọ́tọ̀ wà ní ring road pẹ̀lú hòtẹ́ẹ̀lì tí ń gbé ńgbà náà bá a ti ó ti rí àwọn ọlọ́pàá asúnbẹ̀ díẹ̀ ní o asòtẹ́ẹ̀lì tó kángun bẹ́ẹ̀ bó ti rí pé ọlọ́pàá ní táwọn ọmọ rẹ̀ sọ fún pé àwọn ọlọ́pàá ti wà ní ilé rẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ǹchì bí sọ bẹ́ǹchì sí àwọn ọlọ́pàá ti gẹ̀ẹ́tì ẹ̀ gbà wọ́n lọ wo bẹ̀ tí wọ́n bá bí mi pé bó lórí mo ṣàpèjúwe bó ṣe rí fún wọn gbà wọ́n wọ ọbẹ̀ wọ́n lọ bá ní tọ́lẹ̀tì bí wọ́n ṣe rí mú lò rírí mú tí wọ́n rí mú bẹ́ẹ̀
ló ti kà bòròbòrò pé ẹ máa sì bàbá sì máa ń tàn ṣe fún lórí ikú àṣìpá ní ẹ máa bá wọn ṣe ṣèwádìí ìgbà wọn ti gẹ́ẹ̀tì pàṣẹ ẹ̀bẹ̀. báwo rí mú bá bí wọ́n ṣe gbé lọ sékòó nù ní alágbọ̀n báwọn gbé lọ àwa náà lọ ọ̀hún. gbọ́tún ayá tí wọ́n tún fẹ́ lo gàràjé kan fún abẹ́ wọn ní káwá sí identification parade ó ṣẹ́gun ojú lẹ́yẹ. àwọn sọmọ àwọn ò ní sí identification parade o àwa láàmú kì í ṣe pẹ́yìn lẹ́ bá ní mú ni ẹni àwa wò. nígbà tá a sì rí mú ẹ ti bá ọ̀rọ̀ tí ó pàtó ìmọ̀ ń tá a mú ẹ ti gba lẹ́nu ẹ ti gba statement rẹ̀. kọmíṣánná ọlọ́pàá àgbà náà lọ́hùn ó ní yes olódodo ni oríkọ̀ yẹ káwọn ọ̀yọ́ ṣe statement kankan mọ́. nǹkan ẹ̀ ń fún wa kì àti rí. ẹ̀yìn gba ni wọ́n wá ṣáàjì ìṣẹ́gbòdù lẹ́yẹ fún conspiracy. gbogbo ẹ̀rí tí mo jẹ́ nígbà tí jọjú sọ wálé tó dá ọjọ́ ó tún ṣàdúrà fún mi bẹ̀ pé àfikún àtìlé ọyẹ wọn pa ní sẹ́ẹ̀dì ẹ̀wọ̀n ọdún méje nígbà tí wọ́n tọ́jú gbọ́n pa ẹni tí wọ́n tàn wá lọ sí olùyí tí ẹ rí mú ṣùgbọ́n tó fún ẹsẹ̀ gógún gbà náà ẹjọ́ ẹ̀wọ̀n ọdún méje ni wọ́n dá fún ẹ̀wọ̀n ọdún méje ńlọ́lọ́ àbí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ wà máa ń sìn ṣùgbọ́n gbà wọ́n ti gbé ẹjọ́ ní court of appeal nìbàdàn àwọn náà tún ṣàdúrà fún ni wọ́n tún kí mi wọ́n tún dúpẹ́ lọ. lẹ́yìn ìgbà ni wọ́n tún gbé ẹjọ́ yẹn lọ sí Supreme Court l'Àbújá làwọn débẹ̀ táwọn náà tó rí ìdájọ́ tí wọ́n dá lọ́yọ̀ọ́ tí wọ́n dá ń bàdàn náà náà tún dá l'Àbújá àwọn náà tún ṣàdúrà fún mi pé èmi tí mo jẹ́ ẹni àkọ́kọ́ ní ẹlẹ́rìí àdúpẹ́ lọ́wọ́ mi pẹ̀lú pé èmi kú bọyọ̀ ẹ̀yìn bá ńlá fẹ́ babalọ́lá wá sọ ní ìwé òfin ọlọ́run òṣèlú fásọ state ni wọ́n kọ sí ìwé òfin yẹn tí ẹ ń lò ní kóòtù níbi ìjọba àti téèyàn bá ti wíìnì ní high court tó wíìnì ní court of appeal tó wíìnì ní supreme àti ni wọ́n máa lò ní ìwé òfin bó ṣe sọ di ìwé òfin nù. tọ́ àtìgbà ńlá wà ní struggle láti má joyè àṣìpamọ́ rárá lọ́dọ̀ ẹ̀ torí pé bàbá wa ó ti kàn lẹ́mọ̀ọ́yè jẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ òun gangan fúnra ara rẹ̀ kó tó kú làbá làmújọ ó ti ayọ̀ wá kù nínú olóyè rẹ̀ ó ti yọ àṣìpa kò nínú olóyè rẹ̀ bàtà wá sí báńk tán táwa ń bá process yẹn lọ tí ìwé tó ní bàbá sí lórí oyè a lè rí oyè jẹ mo ti nínú oyè àṣìpa ẹ̀ mo tún wẹ̀ mo tún qualify tí láàmù ti fún mi ń wé tí wọ́n hàn lẹ́sẹ̀ǹtì lálàáfíà gbọ́ lọ́ba pè mí lẹ́jọ́ ó pe gbogbo gọ́fìnà káńsù ó pè mí lẹ́jọ́ pé kí wọ́n stọ̀fù mi. gbàǹbẹ́dọ́ lọ tó rojọ́ tiẹ̀ tán lọ́ba ní ìwọ̀n gbọ́dọ̀ wọ́n má jẹ́ rojọ́ kí wọ́n dá ibẹ̀ níjọ́jú sí ìgè kí ìwọ ìgè ló ti yarí mọ́ lọ pé bẹ́ẹ̀ bá lọ wájú baálé gan-an tó bá sọ̀rọ̀ ńbẹ̀ ẹni ẹ̀fẹ̀sùn kan náà gbọ́dọ̀ wí tẹ́lẹ̀ kò já sọ̀rọ̀ níjọ́ tí ń bẹ̀rẹ̀ ẹjọ́ nígbà tí táìmù píríìdì tán lọ́yọ̀ wọ́n gbé padà sí Ìbàdàn ní ring road àwa lọ kóòtù ń bẹ̀ bàtà débẹ̀ wọ́n kàn jáde síta nígbà tí táìmù tó ní tọ̀ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ wà ní kóòtù ẹ̀ dìde náà ló wọ́n dìde wọ́n kà wọ́n jẹ́ méjìdínlógún jọ náà lọ́ọ̀yà tèmi náà kún wọn báwọn wọ́n jẹ́ lọ́ọ̀yà méjìdínlógún tí wọ́n wá kóòtù lọ ọba sì yọ̀wé nípò lápò gbáyà rẹ̀ báyìí ó ní pìtínà tálàfin kọ́mọ́ọ̀nù lórí ọ̀rọ̀ ẹjọ́ àṣìpà pé kó wọ́n dá ẹjọ́ padà sọ́dọ̀ CJ pé kó wọ́n mọ̀ gbọ́mọ. ó ní ẹrù rẹ̀ ọba ó sì sọ fún lọ́ọ̀yà rẹ̀ ńgbà náà pé ìwọ lọ́ọ̀yà ẹ̀ ọlọ́mbà kọfitíṣàn yìí lọ́jọ́ iwájú ló ṣe okùsọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ nítọ̀ ẹ̀yin ọmọ àṣìpà ẹjọ́ yìí ti tún kù níwájú òun ó dáwé padà sọ́dọ̀ CJ ṣùgbọ́n tó ń bá dá padà síbẹ̀ tọ́wọ́ sọ pé kò wọ́n gbọ́ ẹjọ́ òun wọ́n gbọ́ owó sì dá kò sí nǹkan tálà tó ṣe fóun àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá a sì bá kú nǹkan ọ̀tún ẹ̀yìn bàtà wa kú àwa ti kọ́kọ́ lọ sí ẹ̀ǹkwárì àti ọlọ́kọ̀ ẹ̀ǹkwárì tí a ní ká máa bá oyè àṣìpà náà tó ká máa forí ṣùgbọ́n nígbà tí láàmú dé ló tún wá dá ìgbìmọ̀ àdìó ẹ̀ǹkwárì lẹ̀ àwa lọ síbẹ̀ ẹ̀ǹkwárì yẹn nǹkan méje la béèrè fún ó sì méjèèjì sì fi fọ́ wa a béèrè fún pé àjòyè àṣìpamọ́ a béèrè fún pé alága ọ̀dà ni wá
a béèrè fún kí wọ́n yọ wá kúrò lábẹ́ rẹ̀, a béèrè pé kí wọ́n fún wa ní àwọn afọbajẹ tiwa lọ́tọ̀, gbogbo nǹkan wọn ńlá sí. Nígbà tá a gbé memorandum lọ nígbà oṣù kásìkò ní ká wá lọ́ọ̀yà wá sí ìfẹ́ǹtì ẹ̀ wọ́n sì fún wa ní àwọn nǹkan bẹ́ẹ̀ tí táìmù tí wọ́n ń sọ̀mìtì wí fún gọ́vùnà Láàmú Adésínà ní tẹ̀lé rẹ̀ tán. Ṣùgbọ́n nígbà tí Akálà wà ń bẹ̀ ó lo oṣù mọ́kànlá àmì ní wọ́n wá pè mí pé kí n wá. Sáwa ló ní oyè míì àti lóyè míì tó jẹ́ pé àwé sásípà iná gíjẹ́ lásìpà yìí ẹ gbà wá. Hello? mo wà pẹ̀lú yín kábíyèsí. Mo dúpẹ́ pé iná gíjẹ́ ní kéésòkò ọ̀ràn wa kò ní ìyá kò ní bàbá nù ọ̀ràn wa. Ọba Alágọ̀ Ọ̀já ni wá tá a sì ń dádé. Adé sẹ́sẹ́ fún ládé bàbá aláwa. Ní wọ́n fi máa kí àpé ládé Aláàfin Ọ̀ládé, adé Aládìkún la gbà fáláàfin tí fi ń sọba. Aládìkún ni bàbá aláwa tọ́bọ̀jà àtòbí àyìn. Aládìkún ó bí Ọláńsílé Ọláńsílọ bí Ọ̀já àtẹlẹgbàtà ìlú tí wọ́n gbé wá sí nínú tí wọ́n ká orúkọ wa nù. Àsìpà yìí nítorí sọ fún anìkẹ́yìn èyí máa joyè àsìpà bàbá nígbà bàbá sì ti darúgbó bàbá ọmọ túmọ̀ owó gbóyè yín ga kẹ́yìn náà jẹ́ kan náà ní tí ọmọ fàwọn jẹ bọ́n bá kú tọ̀ bí bàbá ṣe gba àsìpà wọlé inú ṣùgbọ́n náà gíjẹ ni tẹ́nìkan bá ń jẹ́ tìdá nínú ìsìn tá a bá ṣe sọ́tà ń gbé ọ̀lẹ́ ọ̀jẹ́gi tọ́ba ti táìmù kan tó wá ohun ọ̀fẹ́ ọ̀lẹ́ ọ̀jẹ́gi mọ́ ó kọ bẹ́ẹ̀ ló kọ òun ó kọ bàbá òsì sọ́dọ̀ rẹ̀ sí yẹn lọ́rùn tọ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Akálà pẹ̀lú pati wọn kó kọ́lọ̀ bá ní tẹ sáfẹ́fẹ́ rí. Akálà lọ́sàájú ọ̀rẹ́ lọ́ba fi mí ba jẹ baálé Àgọ́ Ọ̀já padà. Ìgbà tó fi mí jẹ baálé Àgọ́ Ọ̀já aláàfin mẹ́sì tó lọ kọ́ọ̀tù. Ọba ní kò sí síjálágọ̀ Ọ̀já ní Àtìbà local government. Wọ́n sì ti gèsẹ́ẹ̀tì ẹ̀. Ó ti ń gèsẹ́ẹ̀tì ó ṣe lè di pé kò sá nígbà sì jẹ́ pé tó agbára ń bẹ lú ẹ̀. Adájọ́ dúró dájọ́ òun ó wá ń sọ fún lọ́ọ̀yà mi pé tọ́ túláàsì mú ìmú pé tí kò ń gbọ́dá ni mo sì àpíìlì rí ẹ̀ ìfaramọ́ Atúndé court of appeal wọ́n ti tó lọ lágbára mo tún sọ pé mi ò faramọ́ agbẹ́jọ́ yẹn lọ sí Supreme Court ẹjọ́ ọba àbẹ̀ kò tó di kọ́wọ́ sọ́lọ̀ wá mú un náà sọ́dọ̀ báyìí. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe rí akẹ́sára sí ẹnjìnìá Ṣèyí Mákindé toró ti tó rí Ajímọ̀bí lòún gbà hàn ní abidí kí n kúrò láàfin mo sì lo ọdún 11 ní ilé babalá mi ní Dóòdù ṣùgbọ́n ilé òye ń bẹ ń bí òun náà tó jẹ́ àkọ́bí ẹni tó jẹ́ tọ́tẹ̀ ìlú ìkàǹpé lóye ìdí ibẹ̀ ni mo wà títí tí Ọlọ́run fi pé kí gọ́fìnà yìí kọ́ dá mi padà sáàfin. Bàtọ́ dá mi padà sáàfin tọ̀ òun náà sì ti kú ní promotion wa tó dé pé tọ̀ wọ́n sọ wá di ọba pati 2 wọ́n ti àti sọ wá dàbà ìwé ń bẹ lọ́wọ́ wa gbogbo ẹ̀ràn wa lọ́wọ́ ẹ dákun kí ọba tuntun tó dé yìí èmi náà jẹ́ kan nínú ẹni wọ́n tún fún níwèé pé ká jẹ́ àfọbàjẹ èmi náà jẹ́ kan nínú ẹni tó sáìn fún ọba tuntun tó dé mi ò rí mi ò mọ̀ rí ṣùgbọ́n a wò pé bóòlù ẹnìkan ṣe lè bímọ bíi 11 sí 13 táwọn méjì ọpẹ ẹ̀ràn ọmọ control ti bẹ́lẹ̀ kí wọ́n jẹ́ ẹ̀ràn míì náà tún jẹ́ nínú ìran wọn àwọn eléyìí nígbà tí wọ́n gbọ́ inú wọn dùn wọ́n sì wá bá wa wọ́n sì dúpẹ́ lọ́ọ̀ mi nínú ìdílé 11 wọn nínú ìdílé 11 ìdílé 9 ni wọ́n wá lọ́ọ̀ mi kó tó lásìkò gboyè tí wọ́n náà wá túbá lọ́dọ̀ mi lórí nǹkan babalá àwọn sí pé wọ́n fìyà jẹ ìran wa ìdílé 9 nínú ìdílé 11 wọn ni wọ́n wá bá mi tí gbogbo wọn wà ní tí wọ́n ń pera wọn tí wọ́n ń dìde ìlọ́kọ̀ọ̀kan tí wọ́n wà ní dọ̀bálẹ̀ níwájú mi ní mẹ́ta gbogbo dọ́kúmẹ́ǹtì rẹ̀ wà o tí mò ń sọ dọ́kúmẹ́ǹtì rẹ̀ wà tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ mi pé ìran àwọn òsì ní í ṣe bẹ́ẹ̀ mọ́. níjọ́ ni mo wà ń fi ibi tí Àtìbá sùn nígbà tí mo lọ sí Jáyè lọ́dọ̀ bàbá rẹ̀ Tẹ̀là ìjọ náà mo fi bẹ̀ hàn wọ́n pé ẹni tí ò já wò ìkànnì ilé náà sì wà bẹ́ẹ̀ di sàn àwò ó sùn ọjọ́ 5 gbósùnjọ́ 5 tó fẹ́ ọmọ wa tá à ń pè lẹ́fún ogun lọ́jọ́ lọ náà wọ́n wá jọ lọ sọ́dọ̀ Tẹ̀là ní Jáyè Ọ̀já wá yan ọmọ ogun tẹ̀lé lé Àtìbà ìgbà tó wá dán lóròyìn tí Ọ̀já ṣe fún lọ́wọ́ ní kí Tẹ̀là kọ́ wá bòjú pẹ́ lọ́wọ́ Àsìpà kọ́ dàkún kọ́ wá bòjú pẹ́ lọ́wọ́ Ọ̀já kọ́ dàkún
ó jẹ́ kó wàá máa gbé nílùú ẹ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ jọba tí ọjà ti kú tẹ́lẹ̀bù ti kú ó sọ fáwọn olóyè wa pé tóun bá jọba tán òun máa padà lọ sí Ìgbòho tàbí kóun padà lọ sí Ọ̀yọ́lé nígbà ọjọba tán ni wọn ò lọ mọ́ o nígbà tó wá rí i pé agbára ń kálẹ̀ ló wá ní ẹ jẹ́ ká kúkú sọ ẹbí báyìí àgọ́ ó di Ọ̀yọ́ kí lọ sọ ọ́ ẹ̀ fogun gbà lọ́wọ́ wa ẹ̀ kú wa lẹ́rù ìgbà tó tún á pẹ́ tó rí i pé wọn á kí àgọ́ kúrò bẹ́ẹ̀ wọn á sọ bíbá ìlú Ọ̀yọ́ bíbá yìí sọ̀yọ́ kì í sọ̀yọ́ rárá àgọ́ Ọ̀já ni bàbá Láàmì ló sì tẹ̀ látọ̀ bá tẹ̀ làwa sì ti wá àwọ̀ wá látọ̀yọ́ ilé ẹ dákun gbogbo ìrànwọ́ tọ́lọ́run bá lè fi kẹ́ ẹ bá ní ṣe fún ọba tuntun yìí àwọn ọba tuntun yìí àníjà kankan àní kankan láàrin ara wa bàbá sì lè gba ìmọ̀ràn tẹ́ ẹ bá ṣe fún àjọmọ́ ẹbẹ náà ní kò sí wàhálà kò sí dà láàbò. kábíyèsí ká. gbólóhùn nǹkan náà mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ béèrè. kí ni ẹ̀tọ́ tí ẹ wá fẹ́ báyìí tó jẹ́ ti ẹ̀tọ́ tí mo fẹ́ ni pé kí wọ́n sọ mí di ọba onípò kìíní kí wọ́n sì jẹ́ máa jẹ́ adé bàbá Láàmì. ẹ bí adé báyìí. jẹ́ kẹ́ ẹ bí adé báyìí ni. mo ti jáde èyí la fi ṣẹ̀ṣẹ̀ ń ṣe processing lọ́wọ́. ṣùgbọ́n ẹ ti di ọba onípò kejì. a ti dà ìwé ń bẹ lọ́ọ̀ mi. ok bí wàá jẹ́ kẹ́ ẹ bá dé ẹ ti ṣe wúyè. mo ti jẹ́ o January February March April May June last year on the 10 rẹ̀ yẹn fún àlejò pé a ti di ọba onípò kejì. wàá gbà. mo ti jà lálẹ́ o. ọba gómìnà ló lè ṣe yẹn àbí pẹ̀lú ìfọwọ́sí Aláàfin. gómìnà ló lè ṣe yìí náà agbára gómìnà ni. pẹ̀lú ìfọwọ́sí Aláàfin. bẹ́ẹ̀ bá ní ṣèyí náà gómìnà ló lè fún wa pé kí adádé wọ́n ti fún Òǹfìdítì ládé wọ́n ti fún baálẹ̀ Awẹ́ Aláwẹ́ wọ́n ti fún ládé wọ́n ti fún ọba Kápá wọ́n ti fún ládé nígbà wọn ṣe ti bàbá Olúbàdàn náà wà ń bẹ̀ kó so gbogbo ẹni bá sọ fún gómìnà excellence ẹnà wà lóye jẹ́ aládé ìtì àná mo torí pé níjọ́ tẹ̀ ń fún Onífìdítì ládé mo ní mo wà ń bẹ̀ níjọ́ tẹ̀ ń fún Aláwẹ́ ládé mo ní mo wà ń bẹ̀ níjọ́ tẹ̀ ń fún Kápá ládé mo ní mo wà ń bẹ̀ mo níjọ́ tẹ̀ ń ṣe ti bàbá Olúbàdàn mo ní mo wà ń bẹ̀ gbogbo ohun tí sì jẹ́ baálẹ̀ náà mọ kúkú sọ ẹ́ lọ́ba láyé jẹ́ǹbẹ̀ wọn ní bàbá wa sọ wọn ló di ọba aládé láyé jẹ́ǹbẹ̀ wọn ní bàbá Olúbàdàn àkọ́kọ́ Olúbàdàn ìgbà náà lóní ẹ̀kú ń balẹ̀ lọ́dọ̀ ọba aládé ẹ dákun ẹ bá ní rọ̀ wọ́n kí nǹkan mọ̀mọ́ yìí kó ṣeé ṣe nírọ̀wọ́ ẹ̀ lọ́sẹ̀ àti pẹ̀lú tó ti ṣe àti gọ́fúnà wa ojú òsì ní àti kí sẹ́nitọ́ Mọ̀nsúrà Sùmánù ojú òní tiẹ̀ ẹ dákun adúpẹ́ lọ́wọ́ wọn kí wọn ní wọ́n ti tààkù sínú. kábíyèsí ẹ jẹ́ kí n sọ báyìí ẹ jẹ́ kí a bẹ gómìnà ká sì bẹ Aláàfin tuntun bí ká tiẹ̀ kọ́kọ́ dé ládé ọba onípò kejì yẹn ná ká tó máa sọ ti ìgbéga. bẹ́ẹ̀ni. now ẹ jẹ́ kí n sọ fún àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi yìí màá lò lórí ètò ṣùgbọ́n àwọn orúkọ tẹ́ ẹ dá níbi tí wọ́n ti ṣekú pa ṣe pa ìyẹn nìkan ni mo lè yọ kúrò ńbẹ̀. ẹ fẹ́ kí n fi ibẹ̀ dé bẹ́ẹ̀. ẹ fi ibẹ̀ pẹ̀lú confidence ọkọ̀ tí a rí ọkọ̀ rẹ̀ ní ọkọ̀ yẹn wà lẹ́kọ̀ọ́ Ọ̀yọ́ ti sè Dasu Bluebird ó wà lọ́yọ̀ọ́ lónìí tí gbà wọ́n tún pẹjọ́ lórí ẹ̀ adájọ́ ní àti àbádọ́ ọkọ̀ kò ní bọ́ọ̀bì kan mẹ́rin ní tọ́jú ọwájú láíláí. àwa gangan kọ lẹ́tà sí ń gbà ń àníwọ̀ yìí gangan ìwọ lọ́pọ̀ lọ́hùn ṣe bí ìta kọ́sítà sáyìn rẹ̀ kò lè lọ kóòtù gbà ń. kábíyèsí ẹ jẹ́ kí mi lo òye àti ọgbọ́n ẹsẹ̀ tèmi. ọ̀dà èlò bẹ́ẹ̀ bá ti fẹ́ èlò. ṣùgbọ́n bí ìtọ́rẹ̀sẹ̀ dé yìí èèyàn gbogbo àwọn àṣàlẹ̀ Ọ̀yọ́ ti lé tó kó ní nítorí wípé àárírí àmọ́rí ṣùgbọ́n méèké ọlọ́wọ́ dà lágbà. ṣùgbọ́n inú kí wọ́n lè mọ̀ pé inú wa lò sí ẹni ọ̀sà burúkú wa là ń bá dà gbogbo wa. lẹ́ẹ̀ka kan LA school tí nísàlẹ̀ Ọ̀yọ́ ń jọ tí ń ṣe correlation àwọn èèyàn wá kún bẹ̀ ní bámú bẹ́ẹ̀ náà sì tún ní LA school Sábó àwọn èèyàn wá kún bẹ̀ ní bámú tó jẹ́ pé sílé tó kó la fi wá bẹ̀ tí mo ti kéde
mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tí n bá ti lè sọ fáwọn èèyàn pé ń jà ń lọ ní o sílé tó kó wa ti gbà bẹ́ẹ̀ torí ọmọ ìpínlẹ̀ ní parọ́ fáwọn èmi èsì ìlú jìbìtì mi èsì torí owó ṣe nǹkan òdodo lèmi máa ń tẹ̀lé bó ṣe rí nù bí ẹ bá ṣe lè wá lò lórí ètò tí tí gbogbo ọmọ ará yóò fi rí gbọ́ ni wọ́n fi mọ̀ ẹ̀sùn bẹ́ẹ̀. èyí ẹ̀ ṣe ń gbọ̀ sá àgbáwọ̀ ìdáwọ̀ ẹ mọ̀ gbọ́ látọ̀dọ̀ mi. ẹ dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìgboyà tẹ́ ẹ ní tẹ́bílì sọ pé àgọ́ ọ̀jà ní ìlú yìí jẹ́ kí n sọ̀yọ́ ìyẹn gan ti kọ́kọ́ tiẹ̀ dùn mọ́ mi gan láàárẹ̀ tí mo gbọ́ ètò tẹ̀ sí. kò ní bàjẹ́ fún yín o. àṣẹ gbogbo ọlọ ẹ dàgbẹ́ ẹni tágbà ní. àṣẹ. gbogbo ọmọ yín ò ní rà sí ẹ̀yin náà ò ní rà sí ìyàwó yín ò ní rà sí o. àṣẹ. gbogbo tí bá jókè ìṣòro tó bá ń bẹ pẹ̀lú yín Ọlọ́run yóò dogun gbàgbé o. àṣẹ. ẹ ṣe mo ẹ dúpẹ́. ti dàgbà ẹ ní dàgbà àyà ẹ sì ní fọjọ́ ọlọ́jọ́ àárín pọ̀ o. àṣẹ o. ọwọ́ yín lẹ́yìn gbẹ̀tọ̀ yín. àmín. lágbára Ọlọ́run kì í sì gbà tẹ́ ẹ bá lọ ọwọ́ yín báyìí lẹ́fi gbẹ̀tọ̀ yín. àmín o. ẹ ṣe púpọ̀. bí ọ̀rọ̀ bàbá wọn Ọlọ́run ṣe bí ṣe kílẹ̀ ṣe sọ torí wọn ò lọ àfin mọ́. nígbà tó ti dé kílámẹ́ǹtì kan wọn ò lọ aṣáàfin mọ́. bàbá èsì rí ìdọ̀tí bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ yìí náà ní ìsìn. gbogbo bẹ́ẹ̀ bá ń wo àwọn fọ́tò píkṣọ̀ àtàwọn wà náà. mo gbọ́ pa bàbá ńgbà tí mo wà lọ́wọ́. ó ṣe rí nu. bàbá máa ń sakọ́nù. bẹ́ẹ̀ ni. mo gbọ́ pa àwọn bàbá ẹni pé mo sọ́dọ̀ náà wípé kọ́ bá lọ sí kọ́ máa ń bọ́ ìlẹ̀kẹ̀ sílẹ̀. bàbá ọ̀bọ̀ lẹ́kẹ̀ẹ́kọ́ di àsìkò àìsílò òkìkọ́ yìí o. àmúdó Ọlọ́run ṣe bí òun fẹ́ máa ti ṣe òkú tó bàbá fẹ́ràn sí oko gan. mo gbọ́ bàbá. èyí pé mo ti ń supply àgbàdo fún àwọn iléeṣẹ́ nígbà. bàbá sì ń gba fertilizer tí wọ́n ti sanwó ẹ̀ tí wọ́n máa kó fáwọn àgbẹ̀ yẹn mú kí wọ́n tiẹ̀ fẹ́ràn ẹ̀ gan. wọ́n pè ń bẹ̀ bá lọ́jà tẹ̀ máa wá sanwó fún un. adúpẹ́. ó bá sà nítorí bàbá máa bá ń sọ̀rọ̀ ó dà wọ̀ yẹn. ọ̀dà dúpẹ́. ẹ ṣé. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Goldwam tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Goldwam ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́ ẹ máa kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Goldwam ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Goldwam ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Goldwam ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Goldwam ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbó Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033033777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn á máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. ẹ káàbọ̀ padà inú mọ́nà pẹ́ ti farabalẹ̀ gbọ́ nǹkan tí alágọ̀ ọ̀já tí àgọ́ ọ̀já tí wọ́n sọ wọ́n láwọn kí kábíyèsí tuntun káàbọ̀ pé àwọn ò ní lódì àwọn ọ̀bẹ nìkan kan jà àwọn fẹ́ràn ọba tuntun tó ẹ̀sẹ̀ jẹ mo wá lórí ọ̀fẹ́ yìí láti appeal sí kábíyèsí Your Imperial Majesty ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé ìyàndá ẹlẹ́wọ̀ẹ́ to the second the first àbùkù lábojú pa bàbá ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ wọ́n láwọn ò fẹ́ jẹ oyè aṣípamọ́ àwọn fẹ́ jẹ alágọ̀ ọ̀já ọba ń pọ̀ nílé Ifẹ̀ ọba ń pọ̀ nìbàdàn bàbá lọ́ba méjì lọ́yọ̀ọ́ kó sì tó burú mẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé Aláàfin ni bàbá àwọn lọ́jọ́kọjọ́ bákan náà ni mò ń fàsìkò yìí bẹ ẹnjìnìá Ṣèyí Mákindé pé kó tó di pé wọ́n kù lórí àlééfà kí wọ́n rí dájú pé wọ́n fi ọ̀pá àṣẹ lé alágọ̀ ọ̀já tìlú àgọ́ ọ̀já lọ́wọ́ wọ́n sì jẹ́ kán gbádélé wọn lórí wọ́n sì jẹ́ kí wọ́n láǹfààní láti ṣèwúyè ìdí ni pé tẹnitẹni bí àpọ̀ bá jẹun ajá rẹ̀ ní pè abúké ní iye karọ̀ ẹni ó lẹ́lẹ́dẹ̀ lọ́lẹ́dẹ̀ abẹsẹ̀ tí rí màá jókòó màá jó bàbá rẹ̀ ló ponú lù ẹjẹ́ àgbà wípé àwọn èèyàn ló nílẹ̀ wọn ẹjẹ́ àgbà pélé ti di ta láàfin ṣùgbọ́n ká má gbàgbé ọjọ́ kan tàn àwọn àṣìṣe tó ti wáyé síwájú ẹ jẹ́ káwa ta wà níbẹ̀ nísìnyí ká ṣàtúnṣe kábíyèsí ọba Bímbọ́lá Ọwọ́adé ẹ ṣíjú àánú wò wọ́n ní àgọ́ ọ̀já ẹ jẹ́ kí wọ́n jẹ alágọ̀ ọ̀já kísàlẹ̀ Ọ̀yọ́ àgọ́ ọ̀já kí wọ́n lè ní inú dídùn àti ìrẹ́pọ̀ sí gbogbo Ọ̀yọ́ lápapọ̀ àwọn olódùmarè nífẹ̀ẹ́ nìkan ọ̀gbọ̀n wá sílẹ̀ akadọ́rọ̀ agungun lórúkọ tèmi ìdílé mẹ́ta náà ní ìjọba ń bẹ̀ ìdílé mẹ́ta náà ní ìdílé wọn Ayélùmọ́ alágọ̀ ọ̀já àti Ẹlẹ́bú alágọ̀ ọ̀já lójú gbogbo wọn lọ Ayélùmọ́ àti alágọ̀ ọ̀já ló bí Ayélùmọ́ àti Ẹlẹ́bú
àbí aládìkú ló bí Ọláńṣílé ló bí Ọláńṣílọ ló bí Ọ̀já àṣẹ ẹlẹ́gbú bó ṣe rí nù. Ṣùgbọ́n àtàwọn àtàìlù mọ́ náà jọ wà ń bẹ̀ wàhálà ò ti dààmú ní débẹ̀ nìkan kan o ẹjá ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí ti rí kó sì ń ta fẹ́ fìjà ṣe ẹ jẹ́ kí ìlú wà nírọ̀wọ́rọ̀sẹ̀ kó sì wà lálàáfíà kálàáfíà ó lè jọba ẹjá rántí wọn. Àkàndá mo nígbàgbọ́ pé ẹ ti gbọ́rọ̀ tí bàbá yẹn sọ wọn máa jókòó ẹni tó pa Aṣípa Ọ̀yọ́ jẹyọ ni o wọn máa mọ̀ ní torí pé ká fi akín lọ fákín lọ ká fi akínbọ̀ fákínbọ̀ torí òní kọ́ torí ọ̀la ni gbogbo ẹni tó wà lọ́yọ̀ ńgbà náà mọ bó ṣe ṣẹlẹ̀ ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìgbà ẹ̀dì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Dé Show onígbèmọ̀gbè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́wọ̀n máa gba ẹ̀kún owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀gbè. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe olú àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́wọ̀ ti máa rí wò Awikonko onídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyànjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Yeah.